Ẹ kú ojú wòran gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ètò òjìji ayé. Ojú tẹ́ ẹ fi ń wò mí kò ní relédè yìí. Mo sùn dé ẹ kúlé. Òjìji ayé tòní ni mo pe àkọlé rẹ̀ ní omi tí èèyàn ò mu. Bẹ́ẹ̀ ni, ṣé rí omi tí oníkálukú ò mu kò ní sàn kọjá rẹ̀. Ṣé ẹ rò wípé àwa là ń bọ́ra wa ni? Àwa kà ń bọ́ra wa Ọlọ́run ni. Ṣé ẹ rí fún àpẹẹrẹ? Ẹ jẹ́ kí n fi òṣìṣẹ́ oṣù kí n fi ṣe àpèjúwe. Ká pé òṣìṣẹ́ oṣù kan gba 50,000 lóṣooṣù. Ẹ̀yin ẹ wá máa kọ ọ́ lẹ̀ wípé iye tẹ́ ń ná lójoojúmọ́. Tó bá wá di ìparí oṣù, ẹ ṣèṣirò rẹ̀. Ẹ rí wípé kọjá iye owó tẹ́ ń ná kóṣù tó parí. Ta wá ní ń bọ̀ wá? Ọlọ́run ni. Nítorí pé kárìn lóòrùn òkè apagíléntí. Ẹ̀yin olólùfẹ́ mi lórí ètò òjìji ayé. Ọlọ́run ní fún ní pa. Tó bá wá rí bẹ́ẹ̀, kí là ń ṣe tánàdí ọmọlàkejì wá fún? Ìwọ ọ̀gá ilé iṣẹ́ tí ò síwèé kan fáìlì ọmọọṣẹ́ rẹ kó má bàa ní ìgbéga, kó má bàa ní promotion. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀, tánàdí ni. Bẹ́ẹ̀ ni, ṣe rí àpẹẹrẹ lẹ́ẹ̀kejì. Ìwọ ọ̀rẹ́ tó ní nọ́mbà ọ̀rẹ́ rẹ lọ́wọ́, tó wá gbọ́ wípé wọ́n fẹ́ gbéṣẹ́ fọ́rẹ́ rẹ tí wọ́n ní kó o fún àwọn ní nọ́mbà rẹ̀. Nọ́mbà rẹ̀ sì ń bẹ lọ́wọ́ rẹ o ò fún wọn. Oníṣòwò nìkan ni. Ẹ rí i pé mo sọ̀rọ̀ kan lórí ètò òjìji ayé eléyìí tí mo ṣe lánàá. Wọ́n á ní sókó ọ̀rọ̀ nìkan ni. Bàbá débí ẹ bá wa kókó ọ̀rọ̀ o. Bàbá ti gbé mọ́tò ilé iṣẹ́ jáde ẹ bá wa kókó ọ̀rọ̀ o. Ẹ bá wa kí Wùmí òkò ọ̀rọ̀ o. Ṣé Wùmí òkò ọ̀rọ̀ nìkan ní bẹ́ẹ̀ ilé iṣẹ́ yìí ni? Yóò rí bẹ́ẹ̀. Ṣé ẹ rí ẹni tó bá rìn káàkiri tó mi? Ó ń tàn ti jẹ̀sẹ̀ adìẹ. Nítorí wípé èmi kì í jókòó gẹ̀lẹ̀tẹ̀. Rárá o. Kò sí kọ́mítì ọjà tí ó mọ̀ mí. Kì í ṣèpínlẹ̀ Ọ̀yọ́ yìí nìkan o, including Ogun State, including Òkè Ògùn. Èyí tí ẹ ti kódà gbogbo Àkúrẹ́ rẹ̀ ṣe pa. Ẹ dákun sọ yẹn ti Ìbàdàn lọ gbogbo orú bẹ́ẹ̀. Mo ń lọ gba advert wá ni. Advert ni mò ń wá kí báwọn. Bẹ́ẹ̀ bá jáde kẹ́ ẹ lọ gba advert. Tẹ́ ẹ kàn jókòó tí à ń gbádùn yín o, à ń gbádùn yín o, Ọlọ́run á máa fún yín ṣe ẹ̀ ní pààrọ̀ aṣọ. Pírísẹ́ńtà mọ̀ ní àforítì, a ní endurance. Tó rẹ́ lòmí ẹsẹ̀ ní orin wá ṣe prógámù. Ẹ bá mọ wúkọ́ lórí ètò tí wọ́n bẹ pè yín wọlé ẹ mọ gbá. Ikọ́ yín tòní ọmọ tó ń lágbára. Ọlọ́run ọmọ fún yín ṣe ní kọ́tọ́ jẹ́ pé ṣèèṣì wá ni. Wọ́n ó tún pọ́n ikọ́ ńlé fún yín. Èèyàn ò lè jókòó sójú kan. Àwọn tí wọ́n wá jókòó sínú air condition. Àtẹ̀mí tí mò ń rìn kí bí ẹni ọjẹ́sì adìẹ tí mò ń wá polówó káàkiri. Wọ́n á ní kí ni ọgọ́tọ̀gọ̀ kùkúta ó bá alábàárù ó pè. Bí polówó wáyé bí polówó ọ̀wáyé ẹ̀yin ò pé kọ́sù ọ parí káwọn ọmọ gba sálárì. Ẹ dákun sẹ́ni tí wàá rìn kí tí ń wá polówó ọjà kí tí sì ń dáko ara rẹ̀ pé ẹ dákun ó kọ báyìí ló kọ mi. Bẹ́ẹ̀ bá ti ṣe tán tẹ́ ẹ fẹ́ polówó ọjà yín ẹ pè mí sórí nọ́mbà yìí. Bí wọ́n bá wá gbọ́kọ̀ lé iṣẹ́ ń jáde. Àwọn tẹ́mi ti káàkiri ọ̀dọ̀ wọn bí ẹni ọjẹ́sì adìẹ. Wọ́n mọ̀ wájú wá sí wọn pé ẹ dákun ẹ bá wa kókó ọ̀rọ̀ o. Ẹ bá wa kí Wùmí òkò ọ̀rọ̀ o. Wọ́n wá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ tá à ń wí. Wọ́n mọ̀ wá pé ṣé Wùmí òkò ọ̀rọ̀ nìkan ní ń ṣiṣẹ́ ńlé iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ní jọ kan tọ́lọ́pàá dọ́kọ̀ wa dúró tó wá gbọ́ pé ilé iṣẹ́ yìí láti wá. Wọ́n bá ní ṣé ẹ mọ Wùmí òkò ọ̀rọ̀ náà bá ní àwọn ọmọ bó ṣe yọ̀ǹda àwọn nu pé káwọn ọmọ lọ. Orí ni orí ni mo kọrin kan nínú rẹ́kọ̀dù mi mo ní lásán náà ń bínú orí Wùmí mi ò mọ tí mo rà nígbà wọn. Ẹ̀bùn tọ́lọ́run fún mi
lórun wọn nínú mo lè kọrin kí n kéwì kí sọ̀rọ̀ lórí rédíò káráyé pàtẹ́wọ́ fọlọ́run Wùmí kẹlẹgbẹmẹgbẹ mi ò kí ń ṣẹgbẹ́ mọ̀dà wọn òkò ọ̀rọ̀ kẹlẹgbẹmẹgbẹ mi ò kí ń ṣẹgbẹ́ mọ̀dà wọn ọjọ́ tí wọ́n ti bí màlúù sílẹ̀ ló ti jọ mewúrẹ́ lọ bẹ́ẹ̀ ni níjọ́ kan mo dé ọ̀dọ̀ wa mo dé ọ̀dọ̀ bàbá wa baálẹ̀ Bódìjà Aláàjì Jẹ́màr ó ní ẹnìkan sì ṣẹ̀ṣẹ̀ dìde ń bì ni o ó lóun rí ọ nísẹ́yìn ó lóun sì tún ti débí bàbá yẹn ní Ọlọ́run ó dé gbìyànjú rẹ ládé o mo lámìí ẹ wá dákun sáà tí wọ́n jókòó sínú èsì ni wọ́n dà mọ́ abẹ́mi tí mò ń kiri bí ó ń fún ẹran ọwọ́ àdìjọ́ kan ọ̀rẹ́ mi kan bí mo ṣe fẹ́ jáde ńlé ẹ̀mí yẹn sọ fún mi pé mo ti rọ́ọ̀rẹ́ mi ti pẹ́ jẹ́ kí n lókèsì ẹ̀ lọ ìyá Lógùdù ní Bódìjà ọ̀rẹ́ mi dáadáa láti kékeré ni ọkàn ẹ̀ bá ń fà mí ni mo bá wà lọ bó ṣe rí mi bá mo ní kó ló dé oníṣàjíṣẹ́ òun fún ọ níbi iṣẹ́ rẹ ni mo ní ta ni ẹnìkan kò jíṣẹ́ ó lóun ti wọ́ ọ wá bí iṣẹ́ rẹ ó ní kódà kì í iṣẹ́ kan mọ́ òun béèrè nọ́mbà rẹ wọn ò fún òun ó ní kódà ọ̀gá rẹ gan béèrè nọ́mbà rẹ lọ́wọ́ rẹ̀ wọ́n láwọn ò mọ nọ́mbà rẹ ẹgbọ́rú ẹ̀rí kódà àwọn tí wọ́n ń gbọ́ prógámù lórí rédíò nọ́mbà wa pọ́pùlà wọn ò lè mọ̀ ní lọ́wọ́ ìgbà wọn ti gbọ́ pé sẹ́ni gbé wá fún Wùmí òkò ọ̀rọ̀ wọn ò ní fún ní nọ́mbà láti Amẹ́ríkà wọn wá mi wá wọn ò fún wọn nọ́mbà ní tó jẹ́ wípé Ọlọ́run tó ti dá ẹnu níbù ó ti mọ nǹkan tí ẹnu ó jẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo wá sọ fọ́rẹ́ mi ẹ̀mú ni wò má wò bẹ̀ for security purpose ni mọ tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ béèyàn bá tara alẹ́ rẹ̀ lọ́pọ̀ kò lè ríra lọ́wọ́n mọ́ mo bá tún pọ́n wọn lé mo ní for security purpose ni má bínú kí ló wá ń wá mi fún ni àwọn èèyàn kan ni wọ́n fẹ́ ṣe alága àjókòó àtàlága àdúró wọ́n wò wípé kóun ó sọ fún ẹ kó wá bá wọn ṣe ṣẹ̀sì mọ̀ wípé ẹngẹ́jà tó bá gba alága àjókòó alága àdúró ti ìyàwó tọkọ sẹ̀mọ̀pọ̀rọ̀ rẹ̀ ti mú yes mo bá ní ṣé wọ́n ti ṣe ni ó ní jóun ó wo kàlẹ́ńdà níyà Lógùdù bá wo kàlẹ́ńdà ló bá ní pèsè ń bá ṣírò ọjọ́ ó jẹ́ wípé ó kọ̀sẹ̀ kan bá a ṣe gbàbẹ̀ lọ nìyẹn ìyá ìyàwó bá sáré pé ìdílé ọkọ pé ẹ wá o ẹni tí ó gba géèjì ìyàwó tá a fẹ́ ṣe àwọn ti rí o Wùmí òkò ọ̀rọ̀ ó bá fún mi lórí kì wọ́n fún mi ní gbogbo ẹ̀dẹ̀ mọ̀ ẹ̀rọ fòfó zẹ́ ẹni ọ̀jẹ̀rẹ̀ á tún kọ́kọ́ kánsẹ́lì ọkọ àti ìyàwó ká tó bẹ̀rẹ̀ gbogbo dédé náà wọ́n wá san owó làjì bí mo ṣe wá kúrò lọ́dọ̀ ọ̀rẹ́ mi yẹn inspiration orin kankan tọ̀ mí wá ni inspiration orin kan ó kàn tọ̀ mí wá ni pé bó mo ṣe kọ́ mo ní ojúmọ́ ti mọ́ Ọlọ́run mi mò ń jáde lọ ojúmọ́ ti mọ́ Ọlọ́run mi mò ń jáde lọ máma jẹ́ ń tọ́jú lẹ̀ mọ́lẹ̀ o dákun jẹ́ ń bá lánú pàdé oòrùn tó yọ ikó tó wọ̀ o bàbá jẹ́ ń bá lánú pàdé ẹ fire wá mi rí ẹ fire wá mi rí ẹ fire wá mi rí o ẹ fire wá mi rí ire ìlà oòrùn àtiwá oòrùn ẹ fire wá mi bójúmọ́ bá mọ́ ẹsẹ̀ àárín náà ẹ fire wá mi rí bójúmọ́ bá mọ́ àkìtàn àjẹun ẹ fire wá mi rí bójúmọ́ bá mọ́ balùwẹ̀ àárò ẹ fire wá mi rí bẹ́ẹ̀ ni tẹ́rù tọmọ bí wọ́n bá gbálẹ̀ báyìí àtàwọn darí ẹ̀ sí rẹ́kọ́ọ̀dù yẹn sì tà ẹ wò mí wò I blessed Wùmí òkò rẹ́kọ́ọ̀dù tá à ń wí tà ó ta páálí ṣẹ̀mọ̀ wípé tánàdí tí wọ́n rò wípé àwọn ṣe
ọ̀dọ̀ bẹ̀ fún wa ẹ jẹ́ á mọ̀ ṣe dáadáa tánàdí tí wọ́n rò pa wọ́n ṣe ọ̀dọ̀ bẹ̀ fún wa ṣé ẹ mọ̀ wípé bí mi ò bá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi yẹn èmi lẹ́mìí ìfẹ́ bó mo ṣe àwọn màláíkà mi ló jẹ́ kí n mọ̀ pé ẹ jẹ́ kí n wọ́rẹ́ mi ìyá Lógùdù lọ àṣọ náà dẹ̀ ti ń wá mi eyín àpẹẹrẹ kún ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọ̀rẹ́ bí ọkàn yín bá ti lọ ọ̀dọ̀ ẹni tẹ́ ẹ pè lọ́rẹ́ yín ẹ wá lọ ó ní reason bí wọn ò bá ṣerú tánàdí bó ní rẹ́kọ́ọ̀dù ń ó ṣe wáyé bó ní inspiration ń ó ṣe wáyé gbogbo kéèyàn rò pé ó ń ṣe nǹkan báyìí inspiration yẹn ó máa wáyé ni ẹ jẹ́ share rẹ́kọ́ọ̀dù yìí ẹ jẹ́ share fídíò yìí kí gbogbo èèyàn tí bá ń ṣe tánàdí gbogbo ọ̀gá tí ò sí ìwé kan fáìlì ọmọọṣẹ́ rẹ̀ kó má bàa ní promotion káwọn náà lè benefit lórí ẹ̀ gbogbo ẹni tó ní nọ́mbà ọmọlàkejì rẹ̀ lọ́wọ́ tí wọ́n ń wá tí wọ́n fẹ́ gbéṣẹ́ fún tẹ́ ẹ bá share fídíò yìí fún wọn àwọn náà ó kẹ́kọ̀ọ́ ń bẹ̀ nítorí wípé gbogbo ohun tí ẹ̀dá ò jẹ́ láyé látijọ́ tọ́lọ́run ti dá lọ́lọ́run ti ṣe tó ní kálukú ò jẹ́ yasọ sọ́lẹ̀ o tọ́rọ́lẹ̀ ò ní jẹ ń tọ́ bá wù nítorí ni ó máa jẹ òjìji ayé fútó nínú tí mo pe àkọlé rẹ̀ ní omi tẹ́dá òmu kò ní sàn kọjá ẹ̀ Wùmí Àtìbà lórúkọ mi tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Wùmí Òkòrò another Òkòrò is a counterfeit okòrè tìrì mọ́ dànù dárí bí etí di ìkàkà ògbọ́ sí ti orí ẹlẹ́gàn ló ṣe kí ni mọ̀ bẹ́ẹ̀ ti bá mi parí ẹ̀ lé ìyá ọba ní òjẹ́ mọ̀ wí fún yín pé ọ̀nà òní dáròkun rọ̀ṣà kọ́mọ olúfẹ́ ọmọ lè lọ ẹ̀jẹ̀ máa pẹ́ mo fẹ́ lọ sílé ọ̀nà yọ nílé bàbá mi mo fẹ́ lọ sílé Ọ̀yọ́ yá.